A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ tòní la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gùnmadẹ Àìjẹrandán. Ẹgbẹ́ elépo àti afẹ́fẹ́ gáàsì àgbà PENGASSAN ti fèsì sí ọ̀rọ̀ tí igbákejì ààrẹ Kashim Shettima sọ lórí ìyanṣẹ́lódì tí ó wáyé láàrin PENGASSAN àti iléeṣẹ́ ìfọpo Dangote. Níbi ìṣíde ìpàdé lórí ọrọ̀ ajé 2025 Nigerian Economic Summit tí ó wáyé ní ìlú Àbújá ní igbákejì ààrẹ ti ṣe àpèjúwe Dangote ní òpómúléró fún ìdàgbàsókè ọrọ̀ ajé orílẹ̀-èdè. Ó ṣe ìkìlọ̀ wípé Nàìjíríà lágbára ju PENGASSAN lọ, kí ẹnikẹ́ni má fi ìyà jẹ ọmọ orílẹ̀-èdè nítorí fàákájà àárín ẹgbẹ́. Ó ní Dangote kìí ṣe ènìyàn kan ṣoṣo ṣùgbọ́n odidi ilé-iṣẹ́ tó ń tàn mọ́lẹ̀ sí ọrọ̀ ajé orílẹ̀-èdè. Ó ṣe àgbékalẹ̀ ibi ìfọpo pẹ̀lú $20 bílíọ̀nù. Ojúṣe wa ni láti dáàbò bò ó nítorí ọjọ́ ọ̀la ìran tó ń bọ̀. Shettima tẹnumọ́ wípé Nàìjíríà lágbára ju olúkálùkù wa lọ lórílẹ̀-èdè. Ọ̀sẹ̀ tí ó kọjá ní PENGASSAN tilẹ̀kùn pa mọ́ gbogbo ibi epo àti afẹ́fẹ́ gáàsì bá pín káàkiri orílẹ̀-èdè lórí ẹ̀sùn wípé Dangote júwe ilé fún ẹgbẹ̀rin òṣìṣẹ́ 800 workers nítorí wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́. Ṣùgbọ́n Dangote ní ìwọ̀nba òṣìṣẹ́ ni òun júwe ilé fún nítorí wọ́n fẹ́ ba ilé-iṣẹ́ jẹ́ fún ilé-iṣẹ́. Gbogbo àwáwí yìí kò tún irun kankan lára PENGASSAN bí wọ́n ti gùnlé ìyanṣẹ́lódì láti fi gbèjà àwọn ọmọ ẹgbẹ́ wọn tí wọ́n júwe ilé fún. Bí ìgbésẹ̀ yìí ṣe dá wàhálà sílẹ̀ fún ọrọ̀ ajé orílẹ̀-èdè ní ẹ̀ka epo àti afẹ́fẹ́ gáàsì títí kan ìdènà mọ̀nàmọ́ná. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìjíròrò láàrin ìjọba àpapọ̀, PENGASSAN, iléeṣẹ́ ìfọpo Dangote àti àwọn tí ọ̀rọ̀ kàn, ní PENGASSAN so ìyanṣẹ́lódì rọ̀ pẹ̀lú àdéhùn wípé Dangote gbọ́dọ̀ gba àwọn òṣìṣẹ́ tí ó lé padà. Nígbà tí ó ń fèsì ní ààrẹ ẹgbẹ́ PENGASSAN Festus Osifo ní orílẹ̀-èdè tóbi ju Dangote àti iléeṣẹ́ ààrẹ PENGASSAN sì ní ojúṣe láti dáàbò bo ẹ̀tọ́ òṣìṣẹ́ tí Dangote júwe ilé fún. Gbogbo ìgbà tí ààyè rẹ̀ bá sì ti yọ làwọn á dáàbò bo ẹ̀tọ́ òṣìṣẹ́. Agbẹjọ́rò kan John Mary Chukwukasị ti pe ẹ̀sùn sí ilé-ẹjọ́ gíga ìlú Àbújá láti fi dènà àjọ elétò ìdìbò INEC láti má ṣe àkọọ́lẹ̀ orúkọ ààrẹ ìjẹta Goodluck Jonathan mọ́ orúkọ àwọn tí yóò díje du ipò ààrẹ níbi ìdìbò gbogbogbò ọdún 2027. Bákan náà ni ó fẹ́ kí ẹ̀sùn yìí ṣe ìdáwọ́kọ̀ fún Jonathan láti má díje lábẹ́ ẹgbẹ́ òṣèlú kankan. Lára àwọn afẹ̀sùnkàn ni Jonathan, àjọ INEC àti agbẹjọ́rò fún ìjọba àpapọ̀. Ẹ̀sùn wọ̀nyí ni wọ́n ń retí kí ilé-ẹjọ́ fi ọjọ́ sí fún ìgbẹ́jọ́. Ìpínlẹ̀ Èkó tún ti lékè nínú àwọn ìpínlẹ̀ tó ń pawó jùlọ, highest revenue generating state, gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ tí àjọ IGR ṣe fi léde ní ìpele ti ìpínlẹ̀ tí àjọ National Bureau of Statistics (NBS) yọ̀ǹda. Ọjọ́ Ajé ni NBS ṣe àfihàn yìí lórí ẹ̀rọ alátagbà. Àfihàn ọ̀hún ṣàlàyé wípé ìpínlẹ̀ 36 títí kan olú ìlú Àbújá pa àpapọ̀ owó tí ó tó $3.6 trillion nínú ọdún 2024 yàtọ̀ sí $2.43 trillion tí wọ́n ṣe àkọọ́lẹ̀ rẹ̀ ní ọdún 2023. Gàdàgbà ní Èkó la gbogbo wọn sílẹ̀ pẹ̀lú àpapọ̀ IGR $1.26 trillion. Ìpínlẹ̀ Rivers tẹ̀lé pẹ̀lú $317.3 billion. Àbújá ṣe àkọọ́lẹ̀ $282.36 billion. Ògùn àti Enugu bá wọn pín nínú ìpínlẹ̀ márùn-ún àkọ́kọ́ bí wọ́n ti ṣe àkọọ́lẹ̀ $194.93 billion àti $180.5 billion. Ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu ti parí sáà rẹ̀ gẹ́gẹ́ bí alága àjọ elétò ìdìbò INEC tí ó fi òpin sí ìparí sáà ẹlẹ́ẹ̀kejì àti òpin sáà ọdún 5 tí yóò wá sópin ní oṣù kọkànlá ọdún 2025. Yakubu ṣe ìkéde yìí níbi ìpàdé pẹ̀lú àwọn alákòóso ìpínlẹ̀ fún INEC Resident Electoral Commissioner. Ṣíwájú àkókò yìí ni ó parí sáà rẹ̀ àkọ́kọ́ nínú oṣù kọkànlá ọdún 2020 kí wọ́n tó tún yàn sípò lẹ́yìn tí ààrẹ fà á kalẹ̀ tí ilé aṣòfin sì bu ọwọ́ lù ú. Ní báyìí, wọ́n ti yan ìyáàfin May Agbamuche Mbu tí ó jẹ́ amòfin àti kọmíṣánná gbogbogbò fún INEC láti gba ipò gẹ́gẹ́ bí adelé alága INEC.
National Council of State ti bu ọwọ́ lu ìyànsípò àgbà amòfin ọ̀jọ̀gbọ́n Joash Òjó Àmọ̀pétàn láti ẹkùn gbùngbùn àríwá gẹ́gẹ́ bí alága àjọ elétò ìdìbò tuntun INEC. Nínú àtẹ̀jáde láti ọwọ́ agbẹnusọ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà ni ó ti ṣàlàyé wípé ààrẹ Bọ́lá Tinubu ṣe àgbékalẹ̀ Àmọ̀pétàn láti gba ipò tí ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu gbé sílẹ̀ lẹ́yìn tí ó ti sìn láàrin ọdún 2015 sí 2025. Ààrẹ ṣàlàyé wípé Àmọ̀pétàn ní ará gbùngbùn Kogi àkọ́kọ́ tí wọ́n yàn láti gba ipò, kì í sì ṣe olóṣèlú. Gbogbo ìgbìmọ̀ ni wọ́n jọ pawọ́pọ̀ ṣe àtìlẹ́yìn fún ìyànsípò rẹ̀. Bí gómìnà Usman Ododo náà ṣe àpèjúwe rẹ̀ ní ọmọlúàbí ènìyàn. Gẹ́gẹ́ bí ìlànà òfin, ààrẹ Tinubu yóò fi orúkọ rẹ̀ ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ fún àyẹ̀wò screening. Iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà ti dáwọ́ dúró lórí òfin àṣẹ gíláàsì dúdú lára ọkọ̀ Vehicle Tinted Glass Permit lẹ́yìn àṣẹ ilé-ẹjọ́ gẹ́gẹ́ bí ìwádìí ṣe jábọ̀. Alukoro ọlọ́pàá ìlú Àbújá Josephine Adeh ni ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀. Síwájú àkókò yìí ni ilé-ẹjọ́ gíga ìlú Warri, ìpínlẹ̀ Delta pàṣẹ fún iléeṣẹ́ ọlọ́pàá àti ọ̀gá àgbà yányán IGP kí wọ́n wọ́gi lé àṣẹ yìí lórílẹ̀-èdè. Ilé-ẹjọ́ pàṣẹ kí ọlọ́pàá tẹ̀lé òfin kí wọ́n sì bu ọ̀wọ̀ fún ìdájọ́ ilé-ẹjọ́ títí ìgbẹ́jọ́ mìíràn yóò fi wáyé. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú AIT ni Adeh ti ṣàlàyé wípé ìpinnu wọn wáyé lẹ́yìn tí iléeṣẹ́ ọlọ́pàá gba àṣẹ ilé-ẹjọ́. Adeh ní àṣẹ yìí yóò wà títí àbájáde ìgbẹ́jọ́ ilé-ẹjọ́. Ìjọba àpapọ̀ ti rawọ́ ẹ̀bẹ̀ sí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ilé-ìwé gíga ASUU kí wọ́n wọ́gi lé èròǹgbà wọn àti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì tí wọ́n gbà lérò fún ọ̀sẹ̀ yìí. Ìjọba ní kò sí ìdí fún ẹgbẹ́ yẹn láti gùn lé ìyanṣẹ́lódì nítorí àwọn ní àfojúsùn láti yanjú gbogbo ìbéèrè ASUU. Mínísítà fún ètò ẹ̀kọ́ Túnjí Aláùsá ni ó rawọ́ ẹ̀bẹ̀ yìí ní ìlú Àbújá níbi ó ti ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lórí àṣeyọrí wọn pẹ̀lú ìjíròrò tó ń lọ láàrin ìjọba àpapọ̀ àti ẹgbẹ́ ASUU. ASUU ni ó lérí àti gùnlé ìyanṣẹ́lódì lẹ́yìn tí ọjọ́ 14 tí wọ́n fún ìjọba àpapọ̀ bá tẹnu bepo ní ọjọ́ 12 oṣù kẹwàá. Aláùsá ṣàlàyé wípé ààrẹ Bọ́lá Tinubu ti pàṣẹ kí wọ́n gbé gbogbo ìgbésẹ̀ láti dènà ìdádúró ètò ẹ̀kọ́ ní ilé-ìwé gíga orílẹ̀-èdè. Gbogbo àwọn ọ̀gá lẹ́nu iṣẹ́ ìjọba náà sì ti ń ṣiṣẹ́ yíká aago láti ṣe àgbékalẹ̀ èsì tí ó dára sí ìbéèrè ẹgbẹ́ ASUU. Mínísítà àná fún ètò ẹ̀kọ́ Obiageli Ezekwesili ti kí Sínátọ̀ Natasha Akpoti-Uduaghan kú oríire fún bí ó ti padà sí ilé ìgbìmọ̀. Ó wá ké sí àwọn adarí ilé aṣòfin àti ọmọ ẹgbẹ́ aṣòfin kí wọ́n dẹ́kun ìwà ìkanra àti ìfìyàjẹni tako Akpoti-Uduaghan. Mínísítà àná pe ìpè yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X bí ó ti ṣe àpèjúwe ìdápadà Akpoti-Uduaghan ní àṣeyọrí fún ìdájọ́ òdodo. Ó ní aṣòfin yìí ti di àmì fún ìjàǹgbara tí ó ṣe pàtàkì láti fi gbógun ti ìwà ìdájọ́ èké tako àwọn tí wọ́n fi agbára ṣe pàṣán. Ó wá rọ ilé aṣòfin kí wọ́n dá gbogbo ẹ̀tọ́ àti àǹfààní tí ó tọ́ sí aṣòfin gbùngbùn Kogi títí kan àwọn òṣìṣẹ́ àti ìgbìmọ̀ rẹ̀ padà fún un kí ó lè ní àǹfààní àti ṣiṣẹ́ rẹ̀ bí iṣẹ́. Ó ní gbogbo ayé ti rí Akpoti-Uduaghan gẹ́gẹ́ bí ẹni tí wọ́n fi ìyà jẹ lọ́nà àìtọ́ pẹ̀lú oṣù 6 sẹ̀ríà tí wọ́n fún un. Kí ilé aṣòfin dẹ́kun gbogbo sẹ̀ríà abẹ́nú, kí wọ́n dẹ́kun àti máa fòró ẹ̀mí rẹ̀ tàbí dá yẹ̀yẹ́ rẹ̀ sílẹ̀ nítorí ó fẹ́ ṣiṣẹ́ rẹ̀. Ezekwesili wá ké sí Upper Chamber kí wọ́n fi àpẹẹrẹ gidi lélẹ̀ lórí bí wọ́n ṣe ń yanjú fàákàjà àárín ilé pẹ̀lú orí pípé láì rólé apá kan dápá kan sí, kí wọ́n sì bu ọ̀wọ̀ fún ìbò ará ìlú. Láfikún, Ezekwesili rọ àwọn aṣòfin kí wọ́n rí i dájú wípé wọ́n fi ọpọlọ yanjú ẹ̀sùn tí Natasha pè tako ààrẹ ilé ìgbìmọ̀ Godswill Akpabio pẹ̀lú ìkìlọ̀ wípé ìtàn yóò ṣe ìdájọ́ lórí ìgbésẹ̀ tí wọ́n bá gbé lónìí. Ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè ni ó ti bu ẹnu àtẹ́ lu mínísítà àná fún àtúnṣe sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ Uche Nnaji lórí àgbélẹ̀rọ ìwé-ẹ̀rí certificate forgery bí wọ́n ti ń ké sí àwọn aláṣẹ kí wọ́n ṣe ẹjọ́ pẹ̀lú mínísítà àná. Ìwádìí ọlọ́dún méjì ni ó ṣe àfihàn wípé Nnaji ṣe àgbélẹ̀rọ ìwé-ẹ̀rí iléèwé gíga àti agùnbánirọ̀ tí ó ṣe àgbékalẹ̀ fún ààrẹ Bọ́lá Tinubu àti ilé aṣòfin nígbà ìyànsípò rẹ̀ gẹ́gẹ́ bí mínísítà
ní ọdún 2023. Ọjọ́ Ìṣẹ́gun ni ó kọ̀wé fi ipò sílẹ̀ lẹ́yìn ọjọ́ mẹ́ta tí ìròyìn ṣe àfihàn àbájáde ìwádìí rẹ̀. Nígbà tí ó ń fèsì sí ìgbésẹ̀ yìí, igbákejì ààrẹ ìjẹta Àtíkù Abubakar bu ẹnu àtẹ́ lu ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu lórí bí wọ́n ṣe díbọ́n wípé Nnaji kọ̀wé fipò sílẹ̀. Nínú àtẹ̀jáde orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook ni Àtíkù ti ṣe àpèjúwe ọ̀rọ̀ Nnaji ní ìtìjú ńlá fún orílẹ̀-èdè. Ó ní ọ̀nà tí ó gbà kọ̀wé fi ipò sílẹ̀ jẹ́ ọ̀nà àti dọwọ́ bo ìṣẹ̀lẹ̀ tí ó ṣe àfihàn ìwà tí ó wà lára ìjọba àpapọ̀. Ilé aṣòfin ti rọ ìjọba àpapọ̀ kí ó ṣe ìdásílẹ̀ ibùdó ológun Permanent Military Base sí Kwara South Senatorial District nítòsí Forest Belt síjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara. Èyí ń wáyé lẹ́yìn àbá tí Ashiru Oyelọlá láti APC Gúúsù Kwara gbé kalẹ̀ láti fi ẹ̀hónú rẹ̀ hàn lórí ìṣòro ààbò tó ń peléke sí i ní Kwara South Senatorial District. Bí ó ti ní ìkọlù àdàlúrú, ìjínigbé àti ìṣekúpa ti dé góńgó láti ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn. Ó ní èyí ti mú kí ẹgbẹ̀lẹ́gbẹ̀ ará ìlú fi ilé àtọ̀nà wọn sílẹ̀. Kò dín ní ọdẹ igbó 12 àti fìjìláńtẹ́ tí àwọn àdàlúrú dènà dè ní òkè ọdẹ títí kan baálẹ̀ ìlú Ọgbà-Ayọ̀ àti àwọn adarí ìlú tí wọ́n ṣekú pa. Ó ní ènìyàn 42 142 ni wọ́n ti jí gbé tí wọ́n ṣekú pa ènìyàn tí ó lé láàádọ́rin 70 láti bí ọdún kan sẹ́yìn káàkiri gúúsù Kwara, tí ìlú tí kò dín ní 25 di ahoro látàrí ìkọlù gbogbo ìgbà. Ó ní èyí ti yọrí sí àjálù àti àrélù, pàápàá jùlọ àwọn àjọ ẹlẹ́yinjú àánú tí wọ́n ti kó gba wọn kúrò nílùú àti àìsí ìgbáyégbádùn fún ará ìlú. Nigerian High Commissioner sí United States àná Dr. Christopher Kolade ti di olóògbé lẹ́ni ọdún 92. Ẹbí ni ó kéde ikú àgbà ọ̀jẹ̀ yìí nínú àtẹ̀jáde, bí wọ́n ti ṣàlàyé wípé alága àná fún iléeṣẹ́ Cadbury Nigeria jáde láyé pẹ̀lú ìrọ̀rùn ní Ọjọ́rú ọjọ́ kẹjọ oṣù kẹwàá ọdún 2025, bí wọ́n ti dúpẹ́ fún ìgbé ayé ìgbàgbọ́ àti ìfarajìn. Bákan náà ni wọ́n dúpẹ́ fún ìbùkún Ọlọ́run lórí ìgbé ayé High Commissioner náà. Àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá a subscribe sójú náà wa lórí YouTube kí kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.